nígbà tí wọ́n dé hòtẹ́ẹ̀lì yẹn Ajá Kaola wá ní òun fẹ́ bá Jubril sọ̀rọ̀ sóye ní ká ẹ̀yìn Bintu wá pé ok mò ń bọ̀ jẹ́ kí sáré ra nǹkan nísàlẹ̀ láàárín pé Ajá Kaola rìn Bintu Raji bọ́ sísàlẹ̀ nígbà tí Bintu Raji máa padà sókè nígbà tí Bintu Raji máa padà sókè rẹ́rẹ́ ti run o wọ́n ti gba pátá ní Alájà o wọ́n ti gba pátá o ṣé wá nìkan tó wà lábẹ́ fídíò yẹn tí ẹ gbọ́ yẹn máa wá gbọ́ lẹ́nu kó wá ló bí fídíò yẹn tó fi rìkọ́ọ̀dù yẹn máa wá gbọ́ lẹ́nu. mo ṣe gba ọ̀rọ̀ Yorùbá gbọ́ ni tí wọ́n ní ọ̀tọ̀ ní bíbí ọ̀tọ̀ ní dídà àìmọye èèyàn ni wọ́n bíire tó tọ́ra rẹ̀ bí àìmọye èèyàn ni wọ́n bíire tó wá tọ́ra rẹ̀ dà tó sì pé àwọn kan wà nínú ayé wọ́n ní bíbí ṣùgbọ́n wọn ní títọ́ wọ́n tọ́ wọn àwọn òbí wọn tọ́ wọn ṣùgbọ́n àwọn gangan fúnra ara wọn bí wọ́n ṣe tọ́ra wọn ìmọ̀ tí wọ́n yà ló wá túmọ̀ sí pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ níwà tá a bá wá rí ẹnìkan tó jẹ́ ẹlẹ́sìn tí bá ń hùwà kan tó tako ẹ̀sìn yẹn kò mí ìpẹ́sìn yẹn ni ò dáa ìjẹ́ kìrìsìtẹ́nì ni o ìjẹ́ ẹlẹ́sìn àbáláyé ni o ìjẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ẹ má jẹ́ ká wo ìṣesí yẹn ká máa fi jọ́ọ̀jì ẹ̀sìn tó ń sìn kíní yẹn kọ́mọ̀ fún wa nílẹ̀ Yorùbá tá a máa ń sábà wo ìṣesí èèyàn ìhùwàsí èèyàn amọ̀pá ní àwọn nature kan tá a fi máa ń dá ara wa mọ̀ tá a bá ti rí ẹni tó wọ jàlámíà kódà kó jẹ́ kó lóògbó ni a lè pè mùsùlùmí so tá a bá ti rí ẹni tó wọ aṣọ òfì tó dé fìlà abetí ajá a lè pè ẹlẹ́sìn ìbílẹ̀ tàbí tó lo lẹ̀kẹ̀ which means tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ àṣà ti wà nìyẹn ìwọṣọ wa bẹ́ẹ̀ náà ni ìṣesí àti ìhùwàsí ṣe rí fídíò tí mo gbọ́ tí mo rí tí mo gbọ́ lórí péèjì Ọ̀kanlọ́mọ àfáà Ọ̀kanlọ́mọ ẹ̀rù Ọlọ́run bá mi mo wá wò pé ṣé Alájà Kaola pé méjì ni àbí Alájà Kafilatu Kaola ẹyọ kan tí mo mọ̀ ní ìlú Ìbàdàn ṣé àwọn náà ni wọ́n ń sọ ọwọ́ wọn báyìí ó wá fún mi nítumọ̀ tó pọ̀ gan nínú ayé fún mi nítumọ̀ tó pọ̀ gan torí pé mo máa ń wò pé irú ta lèèyàn bá fara pamọ́ sí lọ́dọ̀ irú ta ló fẹ́ mọ báyàn sọ̀rọ̀ tíyàn fẹ́ mọ gbọ́rú ọ̀rọ̀ rẹ̀ irú ta lọ̀rọ̀ wọn ṣe é tẹ̀lé then ṣé káwá lọ́rẹ̀ẹ́ ò dáa náà ká lọ́rẹ̀ẹ́ ò dáa tíyàn bá jọ ń sọ̀rọ̀ tọ́rẹ̀ èèyàn wà á dáa ṣé kéèyàn ń mú ni àbí kọ́ lọ́run ń mú ṣé téèyàn bá mú tó bá gbé sórí àtẹ ṣé ni ó fi yí ìwà bò ni ó fi yí ipò sí dáadáa ni àbí ni ó fi ṣàtúnṣe ṣùgbọ́n bí mo gbọ́rọ̀ yẹn ṣe ń jáwọ́ jasẹ̀ nínú ọpọlọ mi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ jẹ́ ká jọ wo fídíò Ọ̀kanlọ́mọ yìí ká gbọ́ àwọn àràmàǹdà ọ̀rọ̀ tó sọ nípa Alájà Kafilatu Kaola. 2025 èní on the 11th of April 2025 gbọ́dọ̀ mo ṣe wá fẹ́ gbé ohun tó wà lábẹ́ fídíò ẹ̀ jáde lẹ́yìn mo ṣàfẹ́ bí jáde gan lẹ́yìn Kaola tó lọ́pọ̀ wọn ò ṣe ṣìnà rí tó lọ́wọ́ ò ṣe ṣìnà rí ẹ̀rọ fídíò tó kọ́ pé lọ́wọ́ ò ṣe ṣìnà rí o kábíyèsí ṣé wàá rí fídíò tí mo wá fẹ́ play yìí ẹ máa gbóhùn Kaola ń bẹ́ẹ̀ gangan sìn Bintu Raji àti Kaola ìhun tó pa wọ́n pọ̀ tó fi dọ̀rẹ́ ọ̀dọ̀ Kéwúlérè náà ti kọ́ pàdé lẹ́yìn ìgbà tí wọ́n pàdé ọ̀dọ̀ Kéwúlérè 2021 àbí 2021 2022 ni wọ́n lẹ pósítà Kaola kiri nìbàdàn ipò wọn gba wúmù ní fìtínà tí lọ́wọ́ ẹ̀ ojú wa ń ti Kaola láti lọ sí ìdí ló wá pe Bintu kóun fẹ́ wá bá Bintu ṣọdún nílé Bintu gbọ́dọ̀ ló fẹ́ bá Bintu ṣọdún nílé Bintu bó wà pé ní wàhálà òun àti Àtàndá ọkọ àbúrò ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó gba ọkọ àbúrò ẹ̀ wọ́n ní dátà ló gbọ́ ọkọ àbúrò ẹ̀ ń gbà yẹn
ókè ìtìjú yẹn wá ṣe kò lè lọ sí ìdì ló wá ní òun fẹ́ lọ bá Bíntù ṣọdún ìgbà tó wá dọ̀dọ̀ Bíntù Rájí ó wá ń sọ fún Bíntù Rájí wípé ẹ̀yin náà àwọn ọmọ iṣẹ́ yìí ìjọba mi náà ó lóun wá ọkùnrin òun ní ìdàtà pàkó tó lè máa bóun ro ojú ẹ̀fọ́ òun bóun ní ìdàtà pàkó òun ò ní ọkùnrin kankan lẹ̀ báyìí o wípé tòmọ̀ Bíntù Rájí máa ń ṣe àwọn tó máa ń jọyàn ọkùnrin àti obìnrin pọ̀ tó máa ń jọyàn ọkùnrin àti obìnrin pọ̀ yẹn wípé òun ò ní ọ̀kankan lẹ̀ báyìí wọ́n ní Bíntù Rájí pé ìkan náà àwọn ọmọ iṣẹ́ yìí tó ń bẹ ṣiṣẹ́ yìí fún mi nìkan kókó máa bá mi ro ẹ̀fọ́ òun nídà àtàmàkó ilé ìrọ̀ o nínú àwọn ọmọọṣẹ́ òun yìí òun ò lè fún yín ní kankan nu wọn ẹnu wọn kò ń sọ fún àwọn ọmọọṣẹ́ òun ìyẹn Jubril tó ní òun padà bímọ fún yìí ni o Bíntù Rájí wá sọ pé òun ò lè bá yín sọ fún wọn o òun ò lè sọ fún pọmọṣẹ́ òun ni lẹ́yìn ìgbà yẹn Àjàká Kaola padà sí Ìbàdàn nígbà tó wá padà wá ó wá bẹ̀ Bíntù Rájí pé kó jọ òun ò fẹ́ dé sílé Bíntù Rájí pé kí Bíntù Rájí bá òun gba hòtẹ́ẹ̀lì sítòsí ibi ilé ẹ̀ pé hòtẹ́ẹ̀lì ló fẹ́ dé sí pé jùmọ̀ kó bá òun gbà lórúkọ Bíntù Rájí Bíntù Rájí wá lọ gba hòtẹ́ẹ̀lì yẹn lórúkọ Bíntù Rájí ó gba hòtẹ́ẹ̀lì nígbà tí Kaola máa dé láti Ìbàdàn ó dé sí hòtẹ́ẹ̀lì yẹn Kaola wá pé Bíntù Rájí pé kó bá ti ń bọ̀ lọ́dọ̀ òun kó bá òun mú Jubril dání kó bẹ́ẹ̀ bá Jubril sọ̀rọ̀ ẹ máa gbọ́ wọn ò mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mo máa prove ẹ̀ fún yín sí o you are not to lie like Kasibi orúkọ mọ̀ mú Jubril dání kó bẹ́ẹ̀ bá Jubril sọ̀rọ̀ yẹn náà pé kò sí kọ́tẹ́ burú ọmọọṣẹ́ Bíntù Rájí ni Jubril o ẹ wo bí Bíntù Rájí dáhùn sọ yìí Bíntù Rájí is now 28 years oh I'm sorry to say that mi fẹ́ sọ yìí jọmọ yẹn Bíntù Rájí ti pé 30 years o Jubril gan tún kéré sí Bíntù Rájí Jubril ó kéré sí Bíntù Rájí lọ́jọ́ orí ó wá ní kó bọ̀ òun mú dání ok ó dẹ̀ sọ fún ọmọọṣẹ́ pé pásìn òun lọ síbi báyìí nígbà tí wọ́n dé hòtẹ́ẹ̀lì yẹn Àjàká Kaola wá ní òun fẹ́ bá Jubril sọ̀rọ̀ ṣóyé ní ká ẹ̀yìn Bíntù Rájí ok mò ń bọ̀ jẹ́ kí sáré ra nǹkan nísàlẹ̀ láàárín pé Àjàká Kaola ẹ̀yìn Bíntù Rájí bọ́ sísàlẹ̀ nígbà tí Bíntù Rájí máa padà sókè nígbà tí Bíntù Rájí máa padà sókè rẹ́rẹ́ ti rún o wọ́n ti gba pátá ní Alájà o wọ́n ti gba pátá o ṣẹ́wá nìkan tó wà lábẹ́ fídíò yẹn tí ẹ gbọ́ yẹn máa wá gbọ́ lẹ́nu tó wá ló bí fídíò yẹn tó fi rìkọ́ọ̀dù yẹn máa wá gbọ́ lẹ́nu bàbá Bíntù Rájí wọlé ó kọlẹ̀kùn orúkọ ti tilẹ̀kùn ó kọlẹ̀kùn orúkọ ti tilẹ̀kùn nígbà tí Bíntù Rájí máa ṣílẹ̀kùn fún ó bá Jubril ọmọọṣẹ́ ó bá tó ń páàkì ẹ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì ó ń fi bẹ́ẹ̀ṣíìtì clean ọ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì ó wá ń béèrè lọ́wọ́ Jubril kí ló ṣẹlẹ̀ Jubril ò lè sọ̀rọ̀ ó fà á ó ní pọ́nmọ́ ẹ ti weak ó wá béèrè lọ́wọ́ àdá wá ní kọ́mọ yẹn jókòó gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ nínú fídíò gbogbo ọ̀rọ̀ yìí fídíò ẹ̀ wà nígbà tó máa yẹ pé Jubril ti weak kọ́ máa kó bá ọmọ ọlọ́mọ torí pé orúkọ náà fi gbòtẹ́ẹ̀lì kò mọ bí ẹ̀jẹ̀ ṣe dé orí bẹ́ẹ̀dì ẹ̀rù ló bá ọmọ yẹn wá sáré kí fóònù ẹ̀ mọ́lẹ̀ ó wá rìkọ́ọ̀dù ohun tó ń ṣẹlẹ̀ torí pé kọ́ máa kó bá òun ó wá interview Alájà inú fídíò yẹn ẹ máa gbọ́ máa pín fídíò ẹ̀ díẹ̀ sí i ó wá interview Alájà pé kí ló ṣẹlẹ̀ sí Jubril Alájà wa ń sọ nínú fídíò yẹn ipe má wọrí jàre ipe òun ò mọ̀ pé ọmọdé strong tó yìí o pé the way bó ṣe handle òun the way bí Jubril ṣe handle òun tó bá jásí pé ọmọ kékeré ló handle bẹ́ẹ̀ ihun táwọn wí ìkọlà àbá máa wí màá play fídíò yẹn sìn ní first day ní ọjọ́ máa múra o mo wẹ́wò ní sáré ẹ̀sẹ̀ pé hòtẹ́ẹ̀lì kan náà wà màá play ẹ̀ máa hòtẹ́ẹ̀lì náà wà sìn ní ó wá ní kí ló ṣe Jubril wọn má wọrí jàre ọtí tó mu ló ń dà láàmú àṣebọ́ṣe bọ́lẹ̀ yẹn bí Bíntù ṣe bọ́lẹ̀ Alájà tí ó da ọtí fún Jubril wa mu ọtí yó ọtí tó mu yẹn ló fi kí Alájà mọ́lẹ̀ ó gbọ́ Alájà nígbòkúgbò lé bàbá wèrè lọ́mọ Jubril yẹn ó gbọ́ Alájà nígbòkúgbò débi wípé àṣoyún wà lára Alájà má gbé fídíò jáde irọ́ nìyẹn má parọ́ ni torí pé ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ Alájà fúnra rẹ̀ ló sẹ́ndì fídíò tó yẹ pé Alájà ló sẹ́ndì ẹ̀ sí mi fúnra rẹ̀ lànà tó láì alàlì Kasibi kódà Bíntù ò ní fídíò yẹn lọ́wọ́ nígbà tí wọ́n gbé jáde lórí péjì yẹn Bíntù jáde tó wá send message sí mi pé fídíò tó wù ní bí báyìí Alájà kò lóun ní fídíò máa approve ẹ̀ fún yín lẹ́yìn bọ̀mọ̀kọ́ ìjẹ́ kó yanjú Kaola iná ní Kaola wá sọ fídíò pé tó ọkọ̀ ọmọ kékeré ni ó kì mọ́lẹ̀ kó bá di balẹ̀ ọba jẹ́ tó yẹ so that kẹ́ lè mọ̀ wípé ihun tó dẹ́rù bọ́ ọmọ yẹn ní ihun tó dẹ́rù bá Bíntù ní wípé ṣó possible lẹ́nu pé kò wọ́n bọ́lẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n ti gba pátá nídìí Alájà
ẹ gbọ́ lẹ́nu alájà fúnra rẹ̀ ẹ gbọ́ fídíò yẹn ẹ máa gbọ́ fídíò yẹn lẹ́nu kò lè rìkọ́ọ̀dù alájà o fídíò bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù èní on the 20 èní on the kí n dé tèmi náà on the 11th of April 2025 jẹ́ play fídíò yìí gangan ó yẹ wá gbọ́ kò lè sí wòwò alájà ń bẹ̀ kò sí wòwò alájà ń bẹ̀ ẹni tó lówó kì í ṣe ṣìnà ní first day tí wọ́n mú Jubril lọ sí hòtẹ́ẹ̀lì ẹgbọ́n tálájà sọ mi báyìí mi ní play púpọ̀ mo kàn gé díẹ̀ kẹ́lẹ̀ gbọ́n wà alájà ṣẹ́pẹ́ kò sí wòwò alájà ń bẹ̀ o màá play fídíò kò sí ìwòwò alájà ń bẹ̀ o ẹ wá gbọ́n tálájà ń sọ jáde lẹ́nu odindi umu ọjọ́ àkọ́kọ́ tọ́kọ́ mo pàdé ọkùnrin tó lóun ṣe ṣìnà rí ẹgbọ́n tó sọ jáde lẹ́nu bismillah. Tó bá jẹ́ ọmọ kékeré tí ìyẹn ṣe kí ni wọ́n máa ń jù. Wọ́n náà máa ń dẹ́kun ẹ̀yìn ọ̀sán. Ṣé gbọ́n nǹkan tálájà sọ? Téèyàn bá gbọ́ ẹ̀tẹ̀ bá gbọ́. Alájà tó bá pọ̀ ọmọ kékeré ni wọ́n áńdù. Tó bá pọ̀ ọmọ kékeré ni wọ́n áńdù. Bọ́yá áńdù òun yìí. Ipe ohun tá à ń wí ìkọlà àbá máa wí. Ẹ gbọ́ ẹ tún gbọ́ ẹ máa gbọ́. Ẹ jẹ́ ìtún mẹ́yìn. Ẹ máa gbọ́. Tó bá jẹ́ ọmọ kékeré tí ìyẹn ṣe kí ni wọ́n máa ń jù. Wọ́n náà máa ń dẹ́kun ẹ̀yìn ọ̀sán. Ẹ̀yìn ìbá ti wá sọ fún ọ. Say, no matter how, you have to like consider age, pay any age. Sure, you understand. So it's not that you. Bàbá wèrè Bítúràjí gan bàbá wèrè lọmọbìnrin ọmọ Bítúràjí wá sọ pé òun náà bá ti consider age alájà kò bá ti consider age alájà ó fẹ́ kun alájà pa ni pé kò bá ti consider age ṣé ọmọ bàbá rẹ̀ alájà ni tó dẹ̀ kun alájà náà. Ẹ má gbàgbé pé ẹrù ẹ̀jẹ̀ ló bá ọmọ Bítúràjí ló fi kámẹ́rà o fídíò ẹ̀jẹ̀ náà wà lẹ́ o fídíò ẹ̀jẹ̀ wà lẹ́ o kóòtù àti máa lọ lò yẹn kóòtù láti máa lọ lo fídíò ẹ̀jẹ̀ báwo lè jẹ́ ṣe jẹ́ ṣé wá ní fídíò yìí ni Kaola ń bẹ̀rù kó má jáde ní 2022 ní ìgbà tí mo lọ sí Dubai tí mo lọ bá Bítúràjí mo ṣe bẹ́ẹ̀ dé nígbà yẹn Bítúràjí ló ń bẹ̀rù kó má jáde nígbà yẹn ń bọ̀ ẹ̀jẹ̀ ó dán o. ẹ má gbàgbé pé fídíò yẹn ihun tó dẹ́rù bà Bíntù òun ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ o kódà ìgbà tí wọ́n kúrò ńbẹ̀ nígbà tí Bíntù padà kúrò ńbẹ̀ Bíntù padà wá pé Jubril gàgbó pé ó dẹ́rù bà mí kí ló ṣe é lẹ́ẹ̀kan ó dẹ́rù bà mí ẹ̀rù ló bà mí Jubril wá ń sọ ohun tó ṣẹlẹ̀ láàrin alájà àti Bíntù Jubril wá ń sọ fún wọn fídíò yìí fún ara ẹ̀ alájà ló sẹ́ǹdì ẹ̀ sí mi ìgbà tí Bíntù sẹ́ǹdì ẹ̀ sálájà táwọn ẹ̀gbọ́n mi yé já lẹ́gbà tí wọ́n ṣe àníyàn tán Jubril wá bẹ̀rẹ̀ sí ní sick Bíntù wá ń pe alájà pé ọmọdé yìí máa ń sick ọyún yọ létí ẹ̀ alájà wà dáhùn ni Bíntù wá sẹ́ǹdì fídíò yẹn sáré pé ẹ̀rọ tó kọjá ṣe tó fi rí ẹ̀jẹ̀ o mi ìfẹ́ wà láwọ̀ ẹ má kó bá mi o alájà ló wá sẹ́ǹdì fídíò yẹn sí mi pé kémi wo nǹkan tí Bíntù fi ń tírẹ́tì òun kó fẹ́ gbowó lọ́wọ́ òun otherwise Jubril ló sick nígbà yẹn torí Jubril ti ń ṣiṣẹ́ pẹ̀lú Bíntù kẹlọ tó Jubril ń ṣiṣẹ́ pẹ̀lú Bíntù Jubril lélẹ́yìí o Jubril lélẹ́yìí ọmọọṣẹ́ Bíntù ni ẹ máa wo Jubril lélẹ́yìí o ẹ máa wo Jubril òun lélẹ́yìí o mi ní pílẹ̀ pẹ́ máa wo òun Jubril lélẹ́yìí o òun ni Bíntù ń bá wí lọ́wọ́ Jubril lọ́wọ́ lórí kúnlẹ̀ yìí o ọ̀ndà Bíntù ló wà nígbà yẹn o Bíntù ló ń bá wí lọ́wọ́ o ẹ máa gbọ́ o. You know the things mo tuntun búra sí ẹ ṣe kí fàyè búra. Ó fàyè ẹ ti kọ́ ní ẹ̀bùra jù lọ. Mo tún wá kó mi lóní ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ń ṣe bẹ́ẹ̀ ni kí mo kàrọ̀. Náà wọ́n kàn mú yẹn wá Bíntù ni ó gùn jù báyìí lọ o kóòtù àti máa lọ lu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀. But Jubril bá Bíntù wí Bíntù bá Jubril wí Jubril kúnlẹ̀. Ṣé wá rí Bíntù ń bá wípé kí ló lè sáré dáyìí pọ̀ tó yẹn gbà tó pé lórí aago kó tó pé lọ bá wá kúnlẹ̀ ẹ wá bọ̀ tí Jubril sọ lélẹ́yìí pé òun ò fẹ́ bá wúmà yìí náà ṣe pọ̀ wúmà yìí ló ń dòun láàmú títí wúmà yìí ló ń fi ọmọkùnrin òun ṣeré wúmà yìí ló ń ṣe títí ó dàgbà ọmọkùnrin òun wòlé ẹgbẹ́ pàtàkì tó Bíntù Jubril àti Bíntù dáa ilé ọlọ́mọ yẹn ti pọ̀ jẹ́ máa bọ̀. Jubril ló sọ̀rọ̀ yìí o ọjọ́ fọ́ọ̀sì tó bá pàdé òtẹ́ẹ̀lì yẹn Jubril sọ ohun tó ṣẹlẹ̀ láàárọ̀ àti Kaola Bíntù
ó pọ̀ gan ẹ̀rí pọ̀ gan ní káàdà tó wọ̀ kí ṣe ṣe náà ọlọ́run máa lè jọjá o kálukú dàgbà fẹ́ gbà bọ́ báyìí ẹ máa gbọ́ ìgbọ́dọ̀ lẹ́nu dùgbìrì fún ara rẹ̀ ẹ máa gbọ́ ọmọ dùgbìrì náà làwọn ọmọ fún o ọmọ tààrà dùgbìrì náà làwọn ọmọ fún báyìí o ẹ máa gbọ́. ọdẹ màmí gan o. kí ló wá sọ kí làdájọ́ wá sọ. ẹ̀kọ́ yẹn báyìí oyún wà lẹ́nu àràjà àtàlàjà wà nínú oyún ọkọ̀ àbúrò ẹ̀ tó ń fẹ́ tẹ́lẹ̀ àti ẹ̀ ti fọ́ àjà lóyún ẹ̀jọ̀ tó wọ́n gbogbo wọlé tó tọ́lọ́ mọ́ àti ọkọ̀ àràjà ọkọ̀ àbúrò ẹ̀ ọkọ̀ mẹ́rin àgbò gbà yẹn ó wà nínú sáwọn ẹ̀gbọ́n mi yé já ẹ̀ máa gbọ́ ẹ̀kọ́ yẹn bá ẹ̀ máa gbọ́. No, as in show something is wrong. Now, ìwọ tó ṣẹlẹ̀ nígbà yẹn gbọ́dọ̀ dìbìrì sọ fún bíbí yẹn o. Sóyè. Now, mo ń bọ̀ lẹ́sìn tí mo fẹ́ gbọ́ sí o. Now, ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn láàrin wọn ni Bíntù sọ fún ẹni dìbìrì sọ fún Bíntù ó pọ̀ jù ẹ̀ lọ díẹ̀ ìran ayọ̀. Ẹ bá bàbá fídíò yìí òun ni wọ́n ń discuss o fídíò yìí wọ́n ń discuss o. Eléyìí ìbúra tí mo wà lájà wà ń bẹ ihun tó ṣẹlẹ̀ reality gangan lélẹ̀ but alájà ń parọ́ pé òun ò kì í ṣe ṣìnà first day tó máa pàdé gangan lélẹ̀ ó gùn jù eléyìí lọ o but kí ló bá tọmọ yẹn fi record òun ni ẹ̀jẹ̀ tọmọ yẹn rí ta ló wá send fídíò yìí sí mi alájà Kaola ni tí mo ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ kódà Bíntù bàbá tí ó ń bẹ̀ mí pé kí n send kíní ìsóhun ni so that conversation àti Bíntù lélẹ̀ èmi àti Bíntù gan ìgbà tó ń bẹ̀ mí pé kí n send ẹ̀ sóhun òun lélẹ̀ tẹ́ bá lọ wo chatting àti Bíntù láti December òun lélẹ̀ chatting àti Bíntù ìgbà ni mo send ẹ̀ sí Bíntù lè máa wo òun lélẹ̀ ẹ máa wo òun lélẹ̀. kí n rẹkọdì mi àti Bíntù lélẹ̀ ìbáwò date wà lórí òkè yẹn pé December 21 ẹ jẹ́ kí n gbé láti December 21 ìgbà yẹn a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ program tó fẹ́ ṣe òun ló send mi quality lélẹ̀ miss call ni ló wà lókè yẹn. ìdìbò àríṣà ìtọ́sọ inú last video náà ni mo lè fast pé mo ní lọ́wọ́ ìtọ́sọ inú last video tó ṣe pé ìyẹn tó dárúkọ àti kan tó ṣe tó dárúkọ. ìgbà tí Bíntù béèrè lọ́wọ́ mi pé kí n jọ kí n send àwọn fídíò tí bá ní lọ́wọ́ sí òun nípa àgbọn tó ṣẹlẹ̀ nígbà yẹn òun lélẹ́yìí ẹ máa gbọ́. ìyẹn mo lè sọ
but kẹjẹ máa lọ wo àwọn fídíò ẹ lẹ́yìn yẹn yẹn máa ó máa take a lot of time mi ní time gbogbo yẹn pẹ̀lú for now ṣe yẹ. ẹni pípa ni mo drop voice message yẹn fún pé mi ò ní time láti máa wá fídíò sí ó ní òkè wá ní ẹjọ́ wá send voice sí mi ẹ máa gbọ́ voice to send sí mi lélẹ́yìí o. Mo ń fẹ́ ibi tó ti sọ pé èmi ni mo gbé fídíò òun fún Saheed Shittu ni. Mo ń fẹ́ ibẹ̀. ẹ rí pé ń bọ̀ ẹ rí pé n tí Bintu sọ fídíò tó lóun ní ìdí nìyẹn mo wá fún lé sí ẹ máa gbọ́. ó dà pé o ti sọ yẹn ti pẹ́ bọ̀ mo rí pé tó ṣe ẹ̀sọ́ ń sìn máa bára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ó sọ pé ó ní ó dárúkọ ẹnìkan pé Bintu Raji àti bàbá Ṣógbà Gold àti èmi lájọ gbé fídíò òun jáde mo gbọ́ yẹn lẹ́nu ìlú tó ṣe ṣe bọ̀ bàbá bẹ́ẹ̀ wò mo bí sì díẹ̀ báyìí ni ṣe yẹ mo bí sì bàbá bẹ́ẹ̀ wò ọ̀kílẹ̀ tó máa send yẹn sí ẹ. ok ó dá mi lọ́wọ́ ní yes thank you but ó di on the 8th tí mo rí fídíò yìí lórí péèjì kan ipe Jubril ló wà lẹ́yìn ẹ̀yìn fídíò tí Kaola ṣe because on the 8th yẹn mo sọ pé Kaola on the 8th yìí gangan. ẹ wá má bínú ìrìn àjò yìí ṣé ìrìn àjò àṣìṣe ni ká pè ní àbí àmọ̀ọ́mọ̀ṣe tó bá wá jẹ́ àṣìṣe sẹ́mọ̀ pọ́rọ̀ yìí kìí ṣe tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ kí ló lè fà á tó fi jẹ́ pé irú àsìkò yìí ni wọ́n gbé àṣírí yìí jáde èmi nìyẹn ẹlẹ́lẹ́kejì ń bẹ kí ni èròǹgbà ẹni tó gbé àṣírí yìí jáde tó sọ gbogbo nǹkan yìí tó dẹ̀ tún mú àwọn evidence kọ̀ọ̀kan tó mú wá kí ni àníyàn rẹ̀ then irú ẹni yẹn ṣé ká sọ wípé ó bínú tán ni àbí Alhaja Kaola náà ti ṣe nǹkan kan fún ẹni yìí tó jẹ́ nǹkan tó comic tó wà comic tàbí tó wà critical lẹ́ni náà fi gbá return then wọ́n ní àgbààkà ní ìrókò kálẹ̀ tí ìta ń pa ẹ rí i pé mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní àkọ́kọ́ ọ̀tọ̀ ní bíbí ọ̀tọ̀ ní dídá ọ̀tọ̀ ní títọ́ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní wà eléyìí nísìnyìí ó tó tí àwọn ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n máa lọ fi judge Islam pé àwọn ẹlẹ́sìn Islam wíwá àwọn ṣe rí nù gbígbà ṣe rí nù báwo ṣe rí nù wọ́n lè mọ blame àwọn méjèèjì wọ́n lè mọ blame Alhaja Kaola kán mọ blame Alhaja ọ̀kan lọ́wọ́ now nǹkan sọ yìí nísìnyìí kò ní í ṣe pẹ̀lẹ́sìn but tó wà ń bẹ̀ ò ju wípé ẹ̀yin méjèèjì yìí káti ẹ̀ ní mi mọ ẹnì kẹta tí wọ́n ń dárúkọ rẹ̀ yẹn Alhaja tán ní ọmọkùnrin yẹn tó jọ ọmọọṣẹ́ rẹ̀ ẹ wà nínú ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ wà nínú ẹni tó pè yẹn ṣẹ̀sìn àwọn ẹ̀dá kan wà tó yẹ pé kò yẹ kí wọ́n mọ bá láwùjọ kan táwọn yóò mọ challenge Alhaji sọ yẹ kó jẹ yìí bàbá ìmọ̀ àfọ oníwàásí sọ yẹ kó jẹ yìí gbogbo tó wà nínú mi tó wà lọ́kàn mi tí mo fẹ́ sọ lórí fídíò yìí yóò dùn mọ́ mi tí mo bá láǹfààní àti fojú kan Alhaja Kaola face to face torí pé tí n bá ní kí n máa sọ bó ṣe ń lọ́kàn mi tí n bá ní kí n máa sọ mọ́mọ́ mo lè kéré sí yín púpọ̀ ṣùgbọ́n àgbàlagbà tó pọ̀ ọmọ 100 ọdún àtọmẹ́kẹ tó mọ̀ ní 100 ó ṣeé ṣe kí wọ́n jọ jẹ́gbẹ́ o ṣùgbọ́n àwọn ibi tó bá ti yẹ ká bá obìnrin tá a bá ń bá ọkùnrin ń bẹ̀ àwọn nǹkan yẹn náà máa ń kù díẹ̀ káàtó bọ́ mi lè judge mi lè dá ẹjọ́ yẹn ṣùgbọ́n kò dùn mí torí ìhà tí gbogbo yín kọ sí ẹ̀sìn torí ẹ̀sìn tó dá wà pọ̀ ẹ̀gbẹ́lẹ̀ gbogbo wa yìí Alhaja Kaola sí ó dáa ni kò dáa ni o kì í ṣe pé kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọdún náà ara wọn tó máa lọ mọ́ ẹ̀sìn ṣùgbọ́n lójú mi kò tọ́ra wọn ọ̀kan lọ́mọ tó jáde tó sọ̀rọ̀ bọ̀ mo fẹ́ kí Alhaja Kaola kan kíyèsára dáadáa mo fẹ́ kán kíyèsára ọ̀rọ̀ wọn gba kán kíyèsára ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn dáadáa ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ wọn dáadáa tí ẹ bá ní làákàyè tí ẹ bá ní ìmọ̀
tí wọ́n bá jẹ́ olóye àwọn kankan bẹ tó yẹ kó máa lo ìmọ̀ àti òye rẹ̀ àti làákàyè tó yẹ kó máa lò fún. Mi mọ ìrìn àjò yín tẹ́ fi jẹ́ oníwàásù. Mi mọ ìrìn àjò yín tẹ́ fi jẹ́ oníwàásù. Mi wá mọ ìrìn àjò yín tẹ́ fi wà láàárín àwọn ọkùnrin oníwàásù tẹ́ ríra yín bí ọkùnrin. Ṣùgbọ́n àwọn àgbàlagbà ní tọmọdé bá fẹ́ ṣe bí àgbà ìjọ kan ò ní jẹ́. Tóbìnrin náà bá fẹ́ ṣe bí ọkùnrin tí ń bẹ lára rẹ̀ jẹ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ lọ́dọ̀ ní gbogbo èèyàn mọ̀ pé tí ò bá sàkàn wàláhì yóò ṣẹ̀dá. Sọ pé confirm pé gbogbo tí mò ń rí bẹ́ẹ̀ ló ṣe rí. Ṣùgbọ́n wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Àwọn ọ̀rọ̀ tó jò tọ́ ni. Tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ló rí, àwọn nǹkan kan ń bẹ tó já mọ̀ sí tó já ṣìṣe. Àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ past nínú ayé. Ṣùgbọ́n téèyàn bá ń rìn bó ṣe yẹ kó rìn, téèyàn ń lọ bó ṣe yẹ kó lọ, tó ń mú nígbà tọ́rọ̀ ẹ̀yin àtàfà Akéwùgbà Gold náà bẹ̀rẹ̀, ẹ bọ́ síta ni. Déédéé tẹ́ ń sọ nínú rédíò táwa máa ń gbọ́ tá a fi jẹ́ kan nínú fans tí ń tẹ̀lé yín. Tẹ́ ẹ bá ti ń bínú tàbí tí wàhálà bá ti ṣẹlẹ̀ tẹ́ ẹ wá sórí social media, àwọn tẹ́ ẹ máa ń sọ kì í jọ ohun tí máa ń jáde lẹ́nu yín tẹ́ ẹ máa ṣe wàásù fáwọn èèyàn. Wọ́n á máa bá mi lọ́kàn jẹ́. Bó ṣe rí lọ́dọ̀ tí ń lórí lọ́dọ̀ olúwa yìí náà bá ṣe jọmọ kékeré olójú wa tá a lè wò táwọn èèyàn lè pè wá sákìsì pé kí lẹ́yìn lẹ́ ń ṣe fíìmù tẹ́ fi ń káwọn èèyàn lọ́gbọ́n. Báyìí kí lè rí ìwà báyìí wá lọ́wọ́ ó ṣe déédéé gbogbo tẹ́ ẹ ṣe. Ó dùn mí. Wàláhì gbogbo ẹ̀ ló dùn mí. Àtẹ̀yìn tẹ́ ẹ wà àtẹni tó sọ síta. Ṣùgbọ́n mi mọ̀ pé orin ní ṣáájú ọ̀tẹ̀. Orin ní ṣáájú ọ̀tẹ̀. Ọdún náà àfáà ọ̀kan lọ́mọ èmi èrè wọn bí ọkùnrin. Obìnrin náà máa ń jọ lójú gbogbo ọjọ́ tí mo ti máa ń gbọ́rọ̀ wọn. Obìnrin náà máa ń jọ lójú. Obìnrin. Ẹ má bínú ẹ̀yin obìnrin. Ẹ má bínú. Dídá yín ó yàtọ̀ sí dídá tiwa. Bẹ́ẹ̀ mi ò tí ì ní ọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ until tọ́lọ́run bá fún mi lóore ọ̀fẹ́ àti fojú kan Alhaja Kafilatu Kaola. Ìgbà yẹn ni mo tó fẹ́ sọ̀rọ̀.